ọjà olówó jalolo èrò ọjà ọlọ́mọ jalolo ṣé kò bá mi rọ́mọ mi jalolo ìkan wẹ́rẹ́wẹ́rẹ́ là ń jẹ́ kí ìkan wàràwàrà láàmú ṣe ìkan akínlọ́jà ọmọ kékeré ọ̀rọ̀ akínlọ́jà ló ń dùn ọ̀rọ̀ akínlọ́jà ló ń dùn. Láti jọ ilẹ̀ láti mí sí lọ́jọ́ ẹ̀yà Thank you. Really? Okay, there we go, man. Hopefully, Ọ̀gá, ẹ pẹ̀lẹ́. Ọ̀gá, ẹ má bínú sí mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú sí mi. Tọ́lá ní má pè mí rárá, má pè mí. Má pè mí, ṣé wọ́n ń sọ ẹran mẹ́ran kíkọ́ kọ̀ọ̀kan pa ni? Ládùn gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Wò má pè mí o, kọjú mọ́ àwọn ọlọ́rọ̀ ẹ̀ ni kò kọjú mọ́. Madam producer, ó ń sọ fún director ẹ̀ pé kí wọ́n má bínú. Ṣọ́mọ̀ ìgbà tí a ti gbé director ẹ̀. Ṣebí kù ṣe ń pààyàn rẹ tí mi ò ní rí wá ní mọ́. Ṣé bó ṣe wá rí rẹ tí mi ò ní rí wọn mọ́ rárá? Màámi, ìjọba tí mo wá kí wọn láti ni màá rí wọn mọ́. Màámi ẹ sọ fún mi o pé kò ṣe máa rí rẹ rẹ. Ẹ̀kọ́ tí ìdílé kò lọ wọ́n nìyẹn o. Ẹ̀kọ́ tó ń sun yín kọ́ ló kàn o. Ọ̀rọ̀ tó wà ní kò sẹ́ni tí ó dùn o. Àwa náà gba kámú ni o. Nísìnyí ilé tí wọ́n ń gbúrò Bọ̀sún. Èmi ò gbúrò wọn. Orí Bọ̀sún. Mi ò rí wọn ṣàpọ̀ àwọn ní tíátà. From one place to another, from one location to another. Mi mọ bí tó wà o. Yọmọ. Má sunkún mọ́. Ṣó ti gbọ́? Ẹni tó palẹ̀ mọ́ òkú mọ́ òun ló sì kú. Ṣó ti gbọ́? Ẹni tó ń sunkún àríwó lásán ló ń pa. Ṣó ti gbọ́? Má sunkún mọ́. Káyọ̀dé, ìwọ ni mo fẹ́ ránṣẹ́ ń sìn. Wá dìde ń sìn. Wá lọ pe àwọn tó máa gbẹ́lẹ̀ òkú. Kọ́ wá lọ gbẹ́lẹ̀ fún màmá àti Fisáyọ̀. So kàn rí pé ẹ̀gbọ́n ti ìyàwó tó wà ní hospital tó bá ti ṣe tán àmọ́ bá ṣe máa lọ gbòkú ẹ̀ ní hospital. Ṣó ti gbọ́? Bọ̀dá, sí ohun tó wà ẹ̀kọ́ kan nìyẹn. Tí ẹ̀yin lè rò pé wọ́n máa ń fa ọjọ́ yìí olórí. Eléyìí Bọ̀sún tó rọ kán gbọ̀ngbọ̀ngbọ̀n. Àti ìfojú kan báyìí. Ẹ wá ní ká mọ̀ lọ gbẹ́lẹ̀, ká mọ̀ lọ sí ìyá, ká mọ̀ lọ sí Fisáyọ̀. Tó wá kàn nìyẹn. A lè dúró de Bọ̀sún. Ǹjẹ́ agbóhùn kan lọ́wọ́ yín? Ṣàfihàn jẹ́ yín. A sọ fún mi pé kẹ́ jẹ kẹ́ mu látàárọ̀, ẹ̀yin lè sọ fún wa pé ẹ jẹ ẹ mu. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ebi ò pa mí ni. A dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ support àwọn ọlọ́pàá tẹ́ jẹ́ ká ṣàṣeyọrí. Ẹ ṣe gidigidi gan. Ẹ ṣe gidigidi gan. So now nísìn ẹ ti lè máa lọ. Bẹ́ẹ̀ Mi lè máa lọ. bẹ́ẹ̀ Mi lè máa lọ. bí àwọn ọ̀gá wa. Ẹ ṣé o, ẹ ní orúkọ alákòóbá o. Ṣọ́nsà. Ìwọ Tọ́lá ní. Arábìnrin, you see? God. Ṣorí
èmi ò ní fẹ́ kó o ṣe orí kunkun. Ṣé gbogbo ìbéèrè tí ọ̀gá bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó fẹ́ jẹ́ kó máa dáhùn bí wọ́n bá ṣe ń bi ẹ́. But tó bá wá fẹ́ sọ pé o fẹ́ prove stubbornness, hello, gbogbo ibi tó di egungun nínú ara ẹ̀ mo máa fi ìbọn fọ́. Bó ṣe wù ẹ́ yìí ó ṣe bí kí kọ́kọ́ gba ojú ẹ̀kan ẹsẹ̀ kan apá ẹ̀kan. Idiot ni ẹ, a full human being. Ẹ tó bá rí ẹ tó fà tó pọ́ntọ̀ lẹ́tí náà sìn wọ́n máa lóbìnrin gidi ni ẹ. Èyí tó ju àṣebí máa dẹ̀ rí ojú ààrẹ. Nonsense. Okay. Madam. Yes, sir. Ẹ wo ojú. Mo wà pẹ̀lú yín. Mi ò kí n sọ̀rọ̀ jù. Ṣé máa sọ pé mo rú iṣẹ́ tí ọkọ yín ṣe? Ọkọ mi ò ṣiṣẹ́ kíṣẹ́. Clearing and forward lọkọ mi ṣe. So ọkọ mi ò dẹ̀ kí ń mú nǹkan nìkan mọ́ títí ẹ̀. Iṣẹ́ tọkọ mi ṣe ó clean. Kò ń jalè, kò ń báyàn ṣiṣẹ́ màdàrú. Mo mọ ọkọ mi dáadáa. Mo dẹ̀ mọ orúṣẹ́ tọkọ mi ṣe. Ọkọ mi ò ń báyàn lo jìbìtì. So ṣé kìí ṣe torí ọkọ mi lẹ ṣe wá gbé mi ṣá? Shut up your fucking mouth, son! Ṣé o mẹ́tò bá sọ̀rọ̀ ṣá? Do you know where you are? Ọ̀gá, ẹ jẹ́ kí n fìbọn fọ́ gbogbo ẹsẹ̀ bí wúlé nìyí. Gbogbo bí tẹ́gungun wà lára ẹni máa fìbọn fọ́ dànù. Are you stupid or mad? Do you know purpose of coming here? Something is wrong with you. Easy. Okay. Madam. Ń bọ̀ ń jàre. I get you. Officer! Mutun! Mutun wájú mi! Get out of my... Kó tó di pé àmọ̀rọ̀ sọ náà ni. Bàbá báyìí fi mí sílẹ̀ rí o. Báwọn ọlọ́pàá yẹn ṣe fi mí sílẹ̀ rí o. Lórí ẹ̀ṣẹ̀ ìmọ̀wá ìmọ̀dí. Ẹ̀tún ohun kan tí mo tún wá dé bá lé. Ìyàwó, ọmọ àti ìyá lọ́jọ́ kan ṣoṣo bàbá. Tó bá dẹ̀ pé mo ti mọ̀ ní kí ti gbọ́ gbogbo nǹkan tẹ́ bá mi sọ. Ó ògbélé ti máa rè é ṣe dáadáa nítorí àìbìkítà nítorí àìkíyèsára òun ló fa gbogbo ìdààmú ọjọ́ kan ṣoṣo tó ṣẹlẹ̀ yìí. Òun ló fa gbogbo ìdààmú ọjọ́ kan ṣoṣo tó ṣẹlẹ̀ yìí.